olórí mẹ́fà lẹ́yìn àwọn olóṣèlú tí wọ́n di Yorùbá lórí láyé ló ń tẹ̀ báwọn mọ́tàlá tẹ̀ bá ka lórí mẹ́jọ ẹ̀rọ wọn bísíǹsì ẹ̀yọ kan lè wọ̀ láàrin wọn àlòkù ìyẹn ọ̀sìn ní wọn. kọ́ bá wa fọ báyà wa bó ṣe ṣe fún ànábì wa Muhammad bó ṣe gbà kúrò lọ́wọ́ wa. وأشهد أن لا إله إلا الله lẹ́yìn ọpẹ́ wa wọ́n jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ lọ́hùn. وحده لا شريك له ọ̀kan ṣoṣo lọ́lọ́hun tí ò lórogún. إن له أمورا يقضيها ولا يقتريها wọ́n lọ́ba tá à ń dúpẹ́ fún yìí tá a sì ń jẹ́rìí pé kò sí irú rẹ̀ àfọ̀hún gbogbo ọ̀làwọn kankan tó ṣe yí pé ó ti parí rẹ̀ tipẹ́tipẹ́ kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ ni. يرفع أقواما yóò máa gbé àwọn kan ga ويدع آخرين yóò sì máa rí àwọn kan lọ́lẹ̀ ó ti parí rẹ̀ kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí. وأشهد أن محمدا عبده ورسوله àtúwá ń jẹ́rìí pé àṣẹjọba Muhammad ó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sì ní ṣe. الذي يحبس كل الحرص ànábì tó ṣe gbogbo tí ń jẹ́ ojú kòkòrò iná lànábì ṣe. على أن تخالف أمته اليهود lórí tí ló sojú kò lé lórí kìí ṣe pé lórí aṣọ kìí ṣe lórí oúnjẹ lórí wípé ìfẹ́ fi àwọn àjọ mi kalẹ̀ lábọ́gibọ̀pẹ̀. والنصارى ìsìnfẹ́ fi wọ́n kalẹ̀ láwọn tí wọ́n máa pàtẹ́wọ́. صلوا على رسول الكريم wọ́n lànábì tó sojú kòkòrò náà ìpé bá ṣe jẹ́ mùsùlùmí ká tọrọ ìkẹ́yìnkẹ́ fún ànábì wa Muhammad. صلى الله عليه وسلم ìjọ ọlọ́mọ lọ́wọ́ kọ́ máa bá ànábì náà. وعلى آله kọ́ máa bá wọn aráalé rẹ̀ kọ́ máa bá wọn sábẹ́ rẹ̀ àtàláfíà Ọlọ́run lẹ́yìn náà. عباد الله gbogbo àwọn ẹrú sí Ọlọ́run. خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímọ̀ tòní. تدل على ترك الدين والخلق yóò máa dá lórí ìgbé ẹ̀sìn kalẹ̀ àti ìgbé ìwà kalẹ̀. bọ́ ọ bá lọ lẹ́sìn tó níwà ò pé mùsùlùmí bọ́ ọ bá níwà tó lẹ́sìn ò pé mùsùlùmí. ما معنى الدين الصلاة wọ́n ní kí là ń pè lẹ́sìn gángan òun náà ní irun ẹ̀jẹ̀ rí tí ò kírun tó ṣe pẹ́ lẹ́sìn ní ni ìtú lágbára fún ni ìrun wákàtí márùn-ún náà ní ojú ṣe Islam kí ṣe kankan. ولا تتم دين إلا بالخلق ọ̀wá lè pé lẹ́sìn àyàfi kó mú ìwà kó mú máa. قال الله تبارك وتعالى ọlọ́mọba àlejò ọlọ́rin sọ báyìí pé فخلف من بعدهم خلف lẹ́yìn ànábì àtàwọn àrólé àtàwọn sàábé tí wọ́n ti lọ àwọn kan tún wá rólé lẹ́yìn wọn. أداروا الصلاة àwọn tí wọ́n rólé lẹ́yìn wọn yìí àwọn ọ̀gbádùn wọn rárun láre ni. واتبعوا الشهوات wọ́n wá tẹ̀lé adùn ayé bí ká lọ Shoprite lónìí ká lọ Tantalizer lọ́la ká lọ pamọ́ oníkíní kan lọ́tún lára. Shoprite. Shoprite. Akọrọwọlọlọ. قال الله تبارك وتعالى ọlọ́wọ́ bá ní kí ọlá ìsọ̀rọ̀ ìpè. فخلف من بعده خلف àwọn àrólé kan wá rólé lẹ́yìn wọn nígbà táwọn sàábé ti lọ tán. أداروا الصلاة àwọn rárun láre ni. واتبعوا الشهوات wọ́n sì tẹ̀lé adùn ayé ni wọ́n tẹ̀lé. akọrọwọlọlọ. تفسير عليهم wọ́n tẹ̀lé gbádùn ayé. فسوف يلقون غيا ọlọ́run ní gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n bọ̀ wá pàdé jákujàku lọ́dọ̀ wa. أو شرا wọ́n pàdé ìnira wọ́n pàdé àgbákò wọ́n pàdé aburú lọ́dọ̀ wa. أو جزاء الدين àbí ká san wọ́n lẹ́san àgbákò ẹ̀san àdánwò àsan àdánù ká san wọ́n bẹ́ẹ̀ bá lọ́dọ̀ wa tán. ككونه يلقى أثاما gẹ́gẹ́ bí gbólóhùn Ọlọ́run ti sọ pé wọ́n pàdé ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣe gbogbo tí wọ́n bá ṣe lágbèrè àwọn báyìí. أو ضيا عن طريق الجنة
janna. wọ́n ní ìtumọ̀ rẹ̀ tún gáyé táwọn bàbá wa dákọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé àánú wọn á sọ wọn nù bí kéèyàn máa lọ́jọ́ ọba káwá mọ́nilọ́nù kélélè bá sì sọ wọn nù wọn ò ní mojú ọ̀nà àlìjẹ́nnà máa bí tá sọ wọn nù dé. illa man taba wa amana wa amila salihan. àwọn bàbá wa ń gbà tí wọ́n ṣe tafsiri fún mi láàárọ̀ wọn á nígbà tó lọ́n sọ wá tán ọlọ́run wá ní àyàfẹ́ tó bá túbà o wípé àìkírun mi yìí mo túbà o máa kí o. wa amana. tó tún wá gbọ́ lọ́wọ́ ọba gbọ́. wa amila salihan. bí wọ́n á kírun tán ó tún wá fi ṣe dáadáa ó fi pẹ̀lú rẹ̀. فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. ọ̀kẹ́ ìmọ̀ye wọn bí wọ́n bá ṣe pọ̀ tó wọ́n wà àlìjẹ́nnà ọlọ́run ò sì ní sàbòsí fẹ́ni kankan ẹnu tó bá ṣe. وعن النبي صلى الله عليه وسلم. wọ́n lálẹ́ bàbá Muhammad ìjọ ọlọ́run kọ́ máa bá wọn gbà wá látọ̀dọ̀ rẹ̀. أنه ذكر الصلاة يوما. wọ́n lálẹ́ bí rántí ìrun níjọ́ kan. فقال من حافظ عليها. wọ́n lálẹ́ bí wọ́n rántí ìrun mà tóbi o wọ́n lálẹ́ bí rántí ìrun dépò lóye àlẹ́bí ní gbogbo ẹtí bá wá kírun ni wọ́n kí ọ̀nà rẹ̀ lọ́wọ́ ní kí ọ̀nà yẹn fà yá. فقال من حافظ. ọba kí àyílà pẹ̀lú rákà méjì kọ̀wárùn kankan níka ayé wọ́n yóò wà àlìjẹ́nnà ẹni bá wá sọ yẹn wọ́n ti wá kí. كانت له نور. wọ́n ní ìmọ̀lẹ́ ọmọ abẹ fún. وبرهان. ìrun tó tún yóò tún wá jẹ́ àwíjàre fún tí wọ́n kọ́kọ́ béèrè ní pé tó kírun. ونجاة يوم القيامة. ìrun yóò tún wá jẹ́ ọ̀nà fún lóòjọ́ àlìkíyàmà. ومن لم يحافظ عليها. àmẹ́ tí ọba ti sọ ìrun wọn. tí bá kírun. tí è kírun wọ́n kírun ìwọ́n mú bọ́ọ̀lù wọ́n kírun ọ̀tá draft wọ́n kírun ọ̀tá lúdò. wọ́n kírun ẹjọ́ kò jẹ́ kí n tajà ẹ̀rọjọ́ wọ́n kírun ẹjọ́ jẹ́ kí n pàtì ẹ̀rọjọ́ táwọn lóbi tẹ̀ ń pa táwọn lẹ́nu tẹ̀ fi ń sọ̀rọ̀ táwọn létí tẹ̀ fi ń gbọ́rọ̀ táwọn lójú tẹ̀ fi ń rìnà táwọn lọ́wọ́ tẹ̀ fi ń fà táwọn lẹ́sẹ̀ tẹ̀ fi ń rìn táwọn ọpọlọ tó kókò lórí táwọn yàáká ìdó òbí ń sọ̀rọ̀ lọ́rọ̀ táwọn ní gbogbo ẹni tí èbá kírun tí wọ́n wọ́n la àwọn mọ́tàlásí ní ìbẹ̀rẹ̀ báyà bẹ̀ kírun lọ́ba pé Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illa Allah ashhadu anna Muhammadan rasulullah hayya ala as-salat hayya ala al-falah qad qamatis salatu Allahu akbar Allahu akbar la ilaha illa Allah. Kan gbogbo ìkàmọ́ yẹ́sì mọ̀ pé káwọn obìnrin kan mọ̀ pé àmì ẹ̀kọ́ náà mọ̀ kùn ṣé ọlọ́run ta fẹ́ kí mo fún èso ọlọ́run ṣe é ní sóhun kọ́ lọ ọmọ tó bí ni wọ́n sì ti wọ́ ọ́dọ́ mà wọ́n sì jẹ́ nìkan ìlú àṣàlátù ìlú ọ̀dínmà ìdókò kan ní ṣe ìlú ọ̀gbálẹ̀ ni wọ́n ti ṣe wá sí ìgbálẹ̀ ọlọ́run ò sì kún lọ́mọ ìwọ́ wáyà ìyàkalẹ̀ gbogbo tọ́lọ́run pọ̀ náà ò fi mọ́ lọ́mọ. alẹ́ nìkan forí kalẹ̀ ó kú síbẹ̀ wá sábẹ́ ọlọ́run irú kí ó bẹ́ẹ̀ náà ló tó máa bá. ọ̀la ìgbàta lọ wọ́n dájà á ìlú kútọ́nà fún bàdájà ìlú kọ́nà fún bàbá wọn bí ìlú kò ní. abádájà ó forí kalẹ̀ kọ́nà fún bàtà fún àlọ́ wọn. ó lè kú bá wọn ọmọ ẹjọ́ pàǹpà wọn ó lè kú. ó lè jó bá ó lè kú bá wọn. ọlọ́run sọ bẹ́ẹ̀ ta. ọlọ́run sọ bẹ́ẹ̀ ta. wọ́n tó gbóyè wọlé láti kó ọmọ èké ní kọ́lélọ́wọ́ kì í parí ẹ̀ wọlé àtàlẹ́ mi tẹ̀lé àbí kọ̀ọ̀kọ̀ lọ́ka ṣùgbọ́n àwọn ìṣàlẹ̀ wọn gbé wọlé lẹ́nu ìyẹn wọn gẹ́gẹ́ fọ́ọ̀kà lókù ọwọ́ akíní ẹjọ́ mélòó kan ọ́ dídọ́ kẹta yọ padà sí di gbogbo wọn á gbé wọlé yàrá òbí wọn bẹ tàkùn sábà wọn lọ sàdé yàrá ó lè yàrá òbí lẹ́yìn kọ́ yàrá òbí gbogbo tí wọn mú òye ní yàrá òbí. Àsọ̀rùn àkíwùmọ́ lónìí ọkọ ń kí ìyàwó kí inú lé ní ẹ̀sìn ń dùn ìyàwó la inú lé ní òdùn ọkọ la. Mo làwọn lọ àsìlọ́lọ́ méjì ẹ̀rọ kan yẹn gbogbo ọjọ́. Àwọn bàbá wa kan bẹ bá a ti bá wọn lọ wọ́n tún sẹ́kù láyé lónìí ṣé wọ́n ká lásán ìjànà wọn ti kó wọn tọ́lá sí wọn wọn tẹ̀ ní síta wọn retí àsìkò wọn níbi àti ìsáyé pali bi wala ba ma n bɛ lajɛ ni kɔnɔ olu ma gbɔdɔ sɛ masalasi ni o ni baba ba k'i sa yɛlɛ ka wale ma a b'a to bi kɔ a fa bɛɛ nu ma taa o kɔ mɔ ti ma kiri o ti ko bɛɛ ɛɛ si yɔrɔ ma bi k'i sa fa tɔgɔ bɔ alɔ ka dani ni sabu
tafe agbenta mu Ọlọ́run mọdì abi agbenta ní Ọlọ́run mọdì abra anta nsàdúrà kọgbà Ọlọ́run gbọm náà ntòní Ọlọ́run jẹta náà ntòní Ọlọ́run jẹ àwọn náà ntòní àwọn tẹfà Ọlọ́run wà ní tẹlifíìnì ni àwọn afa mi ní Ọlọ́run táwọn fasọyàmọlá táwọn fasọyàmọlá ayé lónìí ni wọn lè má dùn bẹ́ẹ̀ ta lọ Ọlọ́run bákan wọlé afa sukuti wọlé afa kiri kan wani yaro masasi mo kuma ta da yaro masu ke ina masu ni awa ta bila ko da mala kan halifa wa mu ga da na na ko wa mu mu ta ko ka sa da wo ko ni ne ke ko lo la ilaha illallah la ilaha illallah ara mu ko wa ara ni ko ni mo ri pe ba du no ebi ma ra ni ra se ya ta taru en ga ni ra se ya su lazim dunia kiamu ibero wado betan afa binu ara binu afa olusun binu eni Ọlọ́run dakpe eni Ọlọ́run dakpe binu eni Ọlọ́run dakpe ope bẹ́ẹ̀ ko ra yin jonu ni bi na ni dia ko gbàdúrà yin ni ngba gbogbo dia sabi o le mi Ọlọ́run gbogbo kan ni ngbo basiro gbogbo kan ni ẹ jẹ́ fà lọ́wọ́ sókè bá ti wá lé yìí sí bàbá gbàdúrà ó ta kálẹ̀sẹ̀ jáde tọ́lọ́ngọ́n gbogbo kan ní wáyé ayé bí mìíràn á ta pẹ̀lú mìíràn rẹ̀ pẹ̀lú mìíràn lọ́dọ̀ rẹ̀ lọ ní wà yíyá kò sí tó sábà mọ́ ẹni àfà lọ́wọ́ sókè ìlọ́lá fi dẹ́ tọ́lá àwọn olóòtú ọjà bọ̀ yìí ẹ bá tẹ̀lé sàdúrà kọ̀ bá ẹni mo fi ayé ìní pé à wọ́n ti ṣèkí làwọn ọ̀ṣọ́ ti fi ní ayé láyé kiri ní ìgbà wà á pàwọ́ rẹ̀ ẹ̀wọ̀n ní kansara ní ara wọ́n yà ní ọ̀fẹ́rẹ́ àfáà lùkúmọ́nù Mr. Basiru ọ̀fẹ́rẹ́ Mr. Kalu alájà yà sáyidá kó bá kó rà ní ọ̀tá ọ̀rọ̀ tiẹ̀ máa dá yẹ alájà yà bá tí wọ́n bá lọ yàtá ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú lé gbà àti bẹ́ẹ̀ ní tí wọ́n bí kàṣẹ̀ kan yìí tó sì ní kàṣẹ̀ kan ọ̀rọ̀ ni wọ́n máa sọ̀rọ̀ gbà ẹ̀ sì pé wọ́n lọ́nu ayé alukuraani sì ké oníwọlé atẹ́kí fún wa ní sàlẹ̀ kàbí ẹ̀yìn ẹ̀yìn sámà wọn bá sọ̀rọ̀ wọ́n fún wa dàkú lónìí ó lè àríkà bí àná àná wọ́n sọ̀rọ̀ la àti gbogbo tọ́lọ̀ ń dasí ala ní èrò gbogbo gbogbo ẹ̀yìn sámà àbíyètí wọn bá sọ̀rọ̀ àbíyèjú wọ́n bá fún wa tẹ̀wọ́ gbọ̀yà láyà ní ọkọlọ̀ láyà ó ti wò lọ ní wọn pálá bí má tó ń tẹ hánú ha nítorí àjà òbí olóbi òwò fa ábí ojú lérè wọ́n fún àdá ábí ẹ̀mí gangan wọn dọ́rọ́ mọ́ ẹ̀dẹ́gbẹ́ ló yí wádà ó ẹnlẹ́gbẹ́ ilẹ̀ àmàntàbà àyàfẹ́ tọ́fà túbá wà á mànà tó tún wá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tí ọ̀gbọ́n akẹ́kẹ́ gbọ́mọ́ tí ọ̀gbọ́n kankan gbọ́mọ́ wọ́n ti ṣe dúró yìí wọ́n lọ́ọ́ ìtàlọ́ ìsúnmọ́bìlá ìlànà ìlà àdúgbò ìgbà kankan bọ̀ sẹ́tẹ̀ ìgbẹ́lẹ́ lọ́wọ́ adúlọ́ ń sọ̀rọ̀ orúkọ òpèké ní òbí mi lọ́wọ́ lọ́tí ìgbẹ́ ní ìyá aláwo lọ́wọ́ bí wọ́n ń kà wọ́n tó adùn ká Buhari iná sẹ́ra rẹ̀ iná lọ́wọ́ ẹ̀ nìkan àfààní ní kí n mọ́lọ́mù lọ́lọ́mù wọ́n wọ́n sẹ́ra lọ́wọ́ yọ̀ǹba ń kẹ́ ní ọ̀bá kẹ̀kẹ́ lọ́wọ́ ògbó ìkẹ̀kẹ́ ògbó kìnnìkan lábẹ́rẹ́ ní mo sì gbẹ́ lọ́dọ̀ ẹ̀ mo sì ní bí anasi ni mo jẹ́ bánasi jẹ́ lọ́dọ̀ àti mo bẹ́ẹ̀ mo jẹ́ lọ́dọ̀ wà fún àmì wọ́n sẹ́ra rẹ̀ àwọn ní èmi ní nínú yàrá lọ́dún tí Ọlọ́run kò sì túbá bọ́ bá ti túbá tó sì ń kó pàlàpàlà wà ní Ọlọ́run ní ìdílé rẹ̀ ní tí mo rí ọkọ̀ ti túbá ní tán mọ́ gbàgbé òtún ti sẹ́yìn ẹ̀wọ̀n ló kò ti fẹ́ràn wa iye òtúbá òtúmúra náà ni òtúmúra náà ni illa man taba wa amana wa amila salihan fa ulaika yadkhuluna al-janna irú wọn ọ̀kẹ́ ìmáyé wọn wà àlìjánà ni wala yuslamuna shay'an mo a sì ní sàbòsí bẹ́ẹ̀ ni kankan ẹ̀tọ́ tọ́ sí náírà márùn a ní gbé 10 náírà lé lọ́wọ́ ẹ̀tọ́ sì tọ́ sí 1 náírà a ní gbé 5 náírà lé lọ́wọ́. irú kíkì yìí wan najatu yawm al-qiyamah òun náà ní ọ̀la lóòjọ́ àlìkìyàmá. wa man lam yuhafiz 'alayha ẹnjí ọba ti wá sọ. lam yakun lahu nurun wala burhanun wala najatun. kò sí mọ́lẹ̀ fún kò sáwìjáre fún kò sì sọ́dà fún. ọ̀kan yawm al-qiyamah. ọba wa dijọ́ àlìkìyàmá. ma'a Qarun. ibi tí Qarun náà bá tò sí àwọn tí wọ́n ṣe Ọlọ́run tí wọ́n láwọn ò ṣe tiẹ̀ òun náà tò sí. wa Fir'aun. yóò dúró lẹ́gbẹ̀ẹ́ Fir'aun náà. wa Hamana.
ẹ̀rọ àtọ́rọ̀ wọn ló tó wọn bọ́tí ìbá kí n sọ́kọ́ rẹ̀ àwọn àtọ́rọ̀ wọn tó wọn kò sí ní símọ́lẹ̀ fún ọjọ́ kìí àmà mo sì ní láti jáde gan èèyàn náà kúrọ́ fọlọ́ mo sì kúrọ́ fún ọmọ ìbẹ̀rẹ̀ wa yọ máa parí wa ẹnìkan ọmọ tó ti débẹ̀ bóòlù sì débẹ̀ bóòlù sì jẹ́ ọlọ́run àní ọ̀wà àgbàpọ̀ ìwà ìwọ̀n gbàpọ̀ wa yàrá wọ́n kì í tẹ̀lé mi bàtà wọ́n kì í tẹ̀lé mi aṣọ wọ́n kì í tẹ̀lé mi ọ̀rọ̀ wọ́n dọ̀rọ̀ tí wọ́n máa sọ ọlọ́run nìkan ní gbogbo yìí. ọwọ́ ni ẹ máa bá wa bẹ lọ́hùn. àbọ̀ bẹ́ẹ̀ ọ̀dà ni ọmọ ilé ìtọ́ ẹgbẹ́ òkú káwọn ọmọ wa bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́ ọlọ́run kò kí o kí. wọ́n ní wàá gbowó láago márùn-ún mẹ́rin àbọ̀lọ́ jáde ní. ìyàwó rẹ̀ dáná tán ó bu ọbẹ̀ yọ̀ lásán fún ọ òfin ọbẹ̀ sí òun bínú bí bàbá fúfú ló bínú ẹ bí ọbẹ̀ wọn ẹ wá bí ọbẹ̀ sí bí ọbẹ̀ wọn ṣẹlẹ̀ lẹ́nu gbogbo ẹ̀ máa àmọ́ ọmọ yìí mú kọ́ ọwọ́ sọ fún àkàmọ́ ọbẹ̀ yọ̀ kẹ́sì ó kún ọ̀la kò ní kún ọ̀la rẹ̀ bọ́bá mọ́ lọ́mù rẹ̀ yóò kún ọ̀la wọ́n ti wọ́n dúró sáré ká bẹ́ẹ̀ wà títí wọ́n máa bá ọmọ ẹ̀ kí ló kà á mọ́ lẹ́yìn àwọn ọmọ rẹ̀ tí wọ́n sùn kó jẹ́ mẹ́tò dáadáa bí ó alájà ìjọba tuntun bá rí yín níbo alájà lọ́nu alájì lọ́nu wọ́n dàbọ̀ wọ́n fèsì gbórí wọn nù sáré ní fèsì tí ní ó fèsì tí ẹ iṣẹ́ fún máa ń bẹ lọ́wọ́ rẹ̀ bá ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà kó túbá kọ́ máa fi wẹ̀ máa kó ní fèrè ní ọ bọ́ọ̀ bá wọn túbá bọ́ọ̀ tó máa pàtẹ́ sí bọ́ọ̀mù jẹ́nu ló máa bàjẹ́ pé sábọ̀ bàtà mi òun kọ́ ní ìtọ́ nítorí òun ló bá mi bá jẹ́nu ló máa bàjẹ́ sí kí ẹni ọba tí ẹ̀jẹ̀ wà máa ń túbá rẹ̀ má dání o bọ́ bá rẹ̀ ní kò sí tuntun wa mọ́ ọlọ́mọ nígbà jẹ́nu ló máa bàjẹ́ wà máa ń túbá àwọn ẹsẹ̀ tó ṣe ẹnu rẹ kọ gbàgbé méjì náà ní túbá lórí àwọn àti láti mú ọkàn tí mú ọkàn ní ibi ìfẹsẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ gbogbo ní kúrò lọ́dọ̀ fẹsẹ̀ nítorí dákẹ́ lọ ní nítorí nítorí wọn lọ́wọ́ ti pàdé rẹ bẹ́ẹ̀. àní ọmọ ìyá méjì. àní ọmọ ìyá méjì òun mọ̀ dàrú ìyá jẹ́ àtìyàwó ìyàwó bẹ̀rẹ̀ sí èmi wọn lọ sọ tí wọn ò sí ọkọ mi sì kọ̀ wọ́n ní ọ̀fẹ́ mi ní ọmọ wọn ni wọ́n dà ẹ̀ ìwọ́dọ̀gbọ̀n wọn ti sí nígbà kíá. bọ́ọ̀ bá ń tú bẹ́ẹ̀ sẹ̀ máa fọkàn rẹ̀ o jẹ́nu rẹ̀ wọ́n bàjẹ́ àmọ́ lẹ́yìn mo sì sẹ́ni ẹ̀ rárá ìyá ọbẹ̀ tó bá sì náà wá ní wọ́n bá àdìjà jìnnà láàdìjà àti ìgbà nígbà ní sẹ̀kẹ̀ bàbá ìjọpọ̀ bíyà àgbà nígbà túbà nù wọ́n lè tẹ̀lé ọkọ̀ túbà. àgbà ló gbà lọ́wọ́. ẹ̀jẹ̀ apàdà sọ̀rọ̀ lọ́wọ́. wà á bá yìí ògbó nù hàlà. àti Ubay ibn Halaf ibi tó bá dúró sí lòun náà dúró sí ara àwọn tí wọ́n ṣe sùn tábà nẹ́bí nù. wà á mal mutahawanu bis-salati. wà á rà wọn tí wọ́n bá rà ìrun láre ẹni tí ò kí ni tà kọ́kọ́ wọn o ẹni bá wá rà ìrun láre fúnra rẹ̀ yín kí àmọ́ kò kí lásìkò rẹ̀. èyí tá a kà lọ́hùn àwọn tí è kí òun o àwọn afẹ́ bọ́ síbi àwọn tí wọ́n rà wọn láre ọgbọ́n tí wọ́n ń pè wọ́n kó kùsẹ́dú mẹ́ta bó tuntun ti kú tó dàda ní jáde ní wọn kẹ jama o kùsẹ́dú mẹ́wàá o tún wá yí báyìí o tún fi bílò sílẹ̀ ẹni jama ẹlẹ́pẹ̀ múra o kùsẹ́dú márùn-ún o tún wá mú aṣọ ìdílẹ́sẹ̀ aṣọ ògbómi kókósẹ̀ o tún wá fi kú báyìí wọn kọ́ wá kùsẹ́dú méjì dá sí ká náà lọ́wọ́ ìmọ̀ kí n lákì ṣèǹtà ni mo sì ti ọ òun bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní àní mọ́ta ti ẹ̀ jẹ́sẹ̀. àkàràmọ̀ mẹ́rin mi bá jí láago mẹ́rin lóru yóò sì gbé pàṣọ sí pàṣọ òun ni ó pọ̀ tí wọ́n èjì ìrùn tó. ẹ wo bàbá yájá ní ìlú. rọ́bà àdínàbí yìí sallallahu alaihi wasallam. wọ́n gbà wá lọ́gọ́dọ̀ ànábì wa Muhammad kí ọlọ́run ọlọ́run kọ́ máa bá a. man tahawana bis-salati ma'a al-jama'a. Ànábì ní ẹnikẹ́ni tó bá rárun láre ìrun tó yẹ kó kí pẹ̀lú jẹ̀mọ́ ọwọ́ àjòkó bíi kan náà kọ́kọ́ ń fẹ́ láì máa bá kí tàwa ló kí tiwa. àbí wọ́n ta lúdò lọ tí wọ́n. àbí wọ́n ta lúdò lọ. wọ́n ta draft lọ tí wọ́n. wọ́n ta scrap lọ tí wọ́n. ẹ̀rù wọn bá wọn bí káwá kí wọn. àkọ́bọ̀ gbọ́dọ̀ èdè sinata aṣara ẹ̀yìn. ọlọ́run jẹ́ ń yà pẹ̀lú àdánwò méjìlá. salatu fi dunya. yóò jẹ mẹ́ta láyé. wa salatu 'inda al-maut. àdánwò mẹ́ta ọba ńgbà tó bá fẹ́ kú. wa salatu fil
القبور àdánwò mẹ́ta bá nù sàárè rẹ̀ والصلاة يوم القيامة àdánwò mẹ́ta bá nù àlìkìyàmà. فأما التي في الدنيا wọ́n wá ládánwò mẹ́ta tọ́lọ́wọ́ fi kàn láyé torí bọ́rọ̀ àrùn láàyè. متى تايي يرفع الله البركة من كسبه ورزقه ọba lọ wájú tó lọ fi tó lé ẹ̀yìn tó ṣe fi sàn káàkiri ìwọ́wọ́ ni ìṣiṣẹ́ ni ọlọ́run ní fàtúbà káàsì fún. وينزع منه نور الصالحين ìmọ̀lẹ̀ téèyàn máa rí téèyàn máa fi máa pe ẹni rere lẹ́yìn ní bọ̀ wáyé ẹ ti dá mùsùlùmí tí bá ń kírun mọ̀ yàtọ̀ sẹ́lẹ̀sì mi ìmọ̀lẹ̀ ayọ̀kù nára tiẹ̀ kò ní síra rẹ̀ mọ́. ويكون مفقودا في قلوب المؤمنين gbogbo àwọn tí wọ́n jọ ń jọ rẹ̀ ládùúgbò tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de gbogbo àwọn tí wọ́n bá rí wọ́n máa kórìíra rẹ̀ ni. وأما التي عند الموت mẹ́ta tí ó wàá kàn níjọ́ tó bá bẹ́ẹ̀ kú. يقبل روحه عطشا wọ́n gba ẹ̀mí lára rẹ̀ yóò máa yanu òǹgbẹ yóò máa gbẹ yóò máa yanu pàkàbá yìí. ولو شرب ماء الأنهار bẹ́ẹ̀ bá gbé gbogbo omi búdú ayé fún yóò máa yanu pàkàbá yìí. ولو شرب kọ́dà kó máa mú nàmsà kọ́dà kó ṣe pé ó mú ماء الأنهار gbogbo omi búdú ayé ni wọ́n á gbé fún tó mú yóò máa yanu báyìí náà. ويشتد عليه النذر روحه nígbà tí wọ́n bá sì fẹ́ fa ẹ̀mí rẹ̀ jáde wọ́n fa ń fàkúfà jáde ni wọn ò ní fa ní tàwọn ẹni ọlọ́run torí tàwọn ẹni ọlọ́run ẹ̀dẹ́ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì ti bẹ̀bẹ̀ kalẹ̀. ويخاف عليه من زوال الإيمان wọ́n bá sì fẹ́ jáde láyé náà kẹ́límà la ilaha illallah kò ní rí wí ìmánì ó jáde lára rẹ̀ kò ní kú. نعوذ بالله تعالى ọlọ́run sà sọ wọn bẹ́ẹ̀. وأما التي في القبر mẹ́ta tí wàá kàn lọ sàárè ni. يضيق عليه سؤال منكر ونكير ìbéèrè nàkírí àti nàkárà kò ní rí dáhùn yóò ìbéèrè mú nira fún láti dáhùn ẹ máa pé máa rọ̀ búkà ó lè ní mẹ́sì ni máa di ìnúkà ó lè ní ròdánù. ayé kebulatuka mọ̀kànlá sára yìí òtún tó ń kó lọ àwọn tó ń àtàlù dákọ̀ àwọn kí mo ti wọn mo kí ní tẹ́nẹ́ni máa nàbí yóò ká APC àmàlẹ́ ọ̀rọ̀ wọn kì í kú lóko pa ní àyè ní APC ẹ̀sẹ̀ ọ̀dọ́ àfa mi bẹ̀kẹ̀ kí o àfa. والله العظيم عفاني بكيكيو والله تعالى bá a fa mi bá lóun lọ nǹkan lápò báyìí kí ni bàbá jẹ búùn yóò dànù lápò rẹ báyìí. تشتد عليه ظلمة القبر ìyà tó tún jẹ́ nù sàárè òkùnkùn kò ní sí mọ́lẹ̀ kankan fún nù sàárè òkùnkùn ni. ويضيق قبره حتى تندم sàárè wà fún pimpimá déédéé kò ní. حتى تندم أضلاعه gbogbo àwọn ẹ̀fọ́ta rẹ̀ yóò mú yóò sẹ́ni yakaraka ni. صاري لولو وأما التي في يوم القيامة èyí tí ó wá ṣẹlẹ̀ sí jọ́ọ̀lì kìámà ní wọ́n tí ó bá pàdé. يشتد عليه حسابه yóò ṣe ìṣirò tí ó ṣe yóò nira fún un kọ́dà nínú gbogbo àwọn níbi tá àlẹ́ bíbẹ́ ìṣirò jọ́ọ̀lì kìámà dé ó ní ìwọ Abrahamu ìbúnà tètè máa fi tọ́ bá nítorẹ torí ìṣirò jọ́ọ̀lì kìámà yóò ní agbára. ويقدم عليه ربه ọlọ́run tún máa wá bí. عاقبه الله بالنار ọlọ́run tún wá jẹ́yà pẹ̀lú náà torí kọ́rọ̀ àrùn láre. استغفروا ربكم إنه كان غفارا ẹja tọrọ àforíjì lọ́dọọdún aláforíjì ẹ̀ kó foríjì wá. الحمد لله رب العالمين ọpẹ́ tọ́lọ́ wọn bá ní ṣe الرحمن الرحيم ọba ìjọba ayé sàkíyà مالك يوم الدين olùkápọ̀ ọjọ́ ẹ̀sán. والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه وسلم أما بعد الرسول صلى الله عليه وسلم النبي محمد قال إن تارك الصلاة ملعون في التوراة nínú ìtírà tá a fún ànábì Mùsá ẹni òfò ni. والإنجيل èyí tá a fún ànábì Ìsá nínú tírà tiẹ̀ náà ẹni òfò wọn pè mí. والزبور nínú Sàbúrà tá a fún Dáúdà ẹni òfò ni wọ́n pè mí. والفرقان inú Àlùkùránì gangan wọ́n lẹ́nu tó gbẹ̀rù jù sílẹ̀ tí ò kí ẹni òfò làwọn náà. وتارك الجماعة ẹ̀tọ́ bá fi ìrun jàmáà lẹ̀ tí ò kí. tí ò ní làlúrí kò ní làlúrí kankan tó ní lọ́wọ́ èsì pé ń parí ìjà
èyí tó báyà irun ìkàmà kàmálì ọkàmà tọ́lẹ̀tì kò ní dàbí kankan kan dúró ní bẹ́ẹ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́tẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ jẹ́ sàrọ̀lá náà. òbí wà lórí TikTok. ملعون في التوراة والإنجيل والزبور والفرقان وتارك الجماعة يمشي على العبد. ẹ̀tọ́ wá gbẹ̀rù jù sílẹ̀ yìí yóò máa rìn lórílẹ̀. والعرض تلعنه. ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń gbé lórílẹ̀ torí kó gbẹ̀rù sílẹ̀ tí ò والعرض. ilé ọmọ wa sépèlè. وتارك الصلاة. ẹni tó gbẹ̀rù jù sílẹ̀ tí ò kì í. يبغضه الله. ọlọ́run máa bínú rẹ̀ yóò kórìíra rẹ̀. وتبغضه الملائكة. àwọn màláíkà ó kórìíra rẹ̀ wọn nífẹ̀ẹ́. وكل شيء. àti gbogbo nǹkan. جعل الله فيه الروح. tọ́lọ́run fẹ̀mí síla ẹ̀dìẹ ni ẹyẹ ilé ni ayé ni gbogbo tọ́lọ́run fẹ̀mí síla tó ní wọ́n máa mí gbogbo rẹ̀ ni wọ́n máa ṣépèlè. ويلعنه كل ملك بين السماء والأرض. àwọn màláíkà ọlọ́run kan wà láàrin sánmà sílẹ̀ kọ̀sẹ̀ tó ní wọn àwọn ọlọ́run nìkan àwọn náà máa ṣépèlé pé ẹ wọlé ìkòsìmọ̀ orí ọlọ́run. والحيتان في البحر. kọ́dà tí ẹ máa wọ ẹja tó ń bẹ nínú búrò wọ́n máa ṣépèlé. أخيرا níparí. قال النبي صلى الله عليه وسلم. Ànábì wa Muhammad wọ́n abẹ́ sọ fún wa. من منع من نفسه خبثة. ẹ̀tọ́ bá hànà kan márùn-ún lẹ́mìí ara rẹ̀ pé ní ìníṣe kan márùn-ún yìí o. منع الله منه خمسة. ọlọ́run náà hànà kan márùn-ún fún un náà pé o ní rí. الأول àkọ́kọ́ rẹ̀. منع الدعاء. ẹ̀tọ́ bá lóun ò lè ṣàdúrà kankan àdúrà wo òun yájà àdúrà lọ yóò ṣiṣẹ́ wàràwàrà. bàbá tí ní tó bá ń dáhùn tó ń dá yọgbọ́dọ̀ wọ́pọ̀ ní ìṣẹ́lú wọn mọ yíra padà yìí àmọ́ yálà tí mi yálà tí mi ìwọ̀ yálà tí mi lẹ́pẹ̀lẹ́ lẹ́pẹ̀lẹ́ dáadáa jọ ṣe yálà tí mi yíra. àbá tó ní a máa ṣe yálà tí mi yóò náà ṣe é ni. mọ́nà àbíní wọlé ìjáàbá. ọlọ́run hànà gbígbà àdúrà fóun náà kò ní rí gbígbà àdúrà. bàbá ti gbàdúrà ti tọmọ ṣàdúrà wọn náà wà ní gbígbà àdúrà. àwọn ẹ̀yà dáadáa àwọn ẹ̀yà rẹ̀ tẹ̀síkọ́ wà lọ́wọ́ wọn ni wọ́n sùn tẹ̀síkọ́ sì ní bọ́ lọ́wọ́ wọn. àwọn ẹ̀yà gidi àwọn ẹlẹ́sìn ọlọ́run. ẹlòmí ọmọ pé bàbá ti bẹ̀rẹ̀ ẹ̀rù kíkí láti bí ọ̀rọ̀ yọ̀ọ́ láti bẹ̀rẹ̀ ẹ̀rù kíkí ẹ̀sìn òyí ọ̀pọ̀lọpọ̀ wa bọ́ọ̀ bá ti kírun ọ̀rọ̀ ọ̀wẹ́ nù. bọ́dà báyìí lẹ́nu nítorí ní kébìsì. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim. bọ́ọ̀ bá ti wọ̀ ọ́n ẹ̀rọ wà máa lùsùn náà ẹ̀rọ wà máa lùsùn náà tó bá ti kíláàsì tí wọ́n bá ń kí ń lọ́wọ́ láàyè àbílẹ̀dọ́ wọ́n èmi ti ẹ̀rọ pèsè wọ́n sì máa rò gan akọ́nàmọ́kọ́lá èmi ti ń dájọ́ sí tiwa. iná àwọn fi láwọn sàábì Ànábì ìgbẹ́ bá fẹ́ ṣe sùtá fún wọn orí ìrù wọn máa ti ń gẹ̀ẹ́tì wọn wọn ò mọ̀ pé nǹkan kan ṣe àwọn. tábà bẹ lórí ìlú wọn máa tájẹ̀tì wọn torí wọn ọmọ kẹkẹ wọn tábà bẹ lórí ìlú kì í bá ṣe bẹ̀rẹ̀ táà kí wọn táà ń wọlé. ó tún wá pàdé wọn. ẹni ẹwọlé gbẹ̀yìn ó tún wà báwo kì í sàkóso wà tẹ wọlé kálá sàpèlé kẹta ló tó sí ẹwọlé gbẹ̀yìn. lábẹ́ ra búrẹ́dì ojú wẹ̀rẹ̀. ojú búrẹ́dì fa ojú òdu tó gbé tẹ́ǹgì sí lẹ́yìn o. من منع من نفسه خمسة منع الله منه خمسة. ẹ̀tọ́ bá ṣe nǹkan márùn-ún léèwọ̀ fúnra rẹ̀ pé wọn ò ní ṣe ọlọ́run ó sì ṣe nǹkan márùn-ún léèwọ̀ fúnra rẹ̀ pé wọn ò ní ṣe الأول منع الدعاء. ẹ̀tọ́ bá lóun ò ní ṣàdúrà منع منه الإجابة. ọlọ́run náà ní nígbàdúrà ẹlẹ́ẹ̀kejì من منع الصدقة. ẹ̀tọ́ bá lóun ò ní ṣe sàárà kò sí منع ìkàlẹ̀ wí الله منه العافية. ọlọ́run náà ní ò ní lálàáfíà bó bá ti lè ṣe sàárà. bàbá tí wọ́n ṣe sàárà fáwọn òkú rẹ̀ ni ọlọ́run kí ọ ní ó kẹ̀kẹ́ nínú àwọn ọmọ rẹ̀ ni onímọ̀ dáríwájú jimá máa pè fáwọn tó ń bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ mọ́tàlásí kí wọ́n jẹun ìdọ́lọ́mù tó bá ní lágbára bàbá tí ní máa ṣe sàárà máa ṣe sàárà àwọn ọlọ́run àníjẹ́ lálàáfíà òní bá láàfíà kú rẹ̀ máa ṣe sàárà ìlú 1,000 pẹ̀lẹ́ ọ̀tí àmọ́bìnrin sí pé ẹ̀dọ́kùn ọlọ́run ní gbẹ̀lẹ́ yẹn ìṣe ń wí ìwọ́lọ̀ ọmọ tó mẹ́ ọmọ tí ẹ ti fún ní fi rárí ọlọ́run ní gbẹ̀lẹ́ yẹn ọlọ́run ní mú tó ń jẹ̀ bíbẹ̀ ẹgbẹ̀ bàbá wọn gbọ́dọ̀ wọn kọ́kọ́ kó sọ kó ní jẹ́ wọn ọ̀tá
ṣe sàrà gbogbo ẹni ẹ bá ti ṣe sàrà àwọn àdúgbò bọ́lá fi àlẹ́ wàsáàlì ẹlẹ́ẹ̀kẹta mamana azakata ẹtí ọba ti lè yọ sàká níbi owó rẹ̀ tó ní àwọn olówó lẹ́lẹ́yìn bá wí ẹwọ lọ́hùn ó gbé sàrà wá fún tálíkà ọwọ́ agbé sàká wá fún olówó tí ọba ti lè wá yọ sàká nínú owó rẹ̀ tó ní. mana aminu hifsil mali ọlọ́run ìyísọ́ owó rẹ̀ ọlọ́run ọjọ́ kò ń bẹ̀ bí kọ́kọ́ rẹ̀ ti ń bọ̀ wá tí ẹ kó sínú ọkọ̀ ojú omi ẹrù rẹ̀ ti ń bọ̀ wá yọtẹ́lì sínú omi mọ́tò rẹ̀ tọ́ lọ. ẹlẹ́ẹ̀kẹrin mamana al-ashra ẹni tó bá hàn náà níbẹ̀ ní bẹ́ẹ̀ bí ṣe. mana ashra barakata min kasabi ọlọ́run ọjọ́ àgbáríkà kú ní gbogbo tó bá kó tó ọ̀rẹ́ bẹ́ẹ̀ bí ṣe. sinte yẹrẹ wi ìmọ̀lá jẹ́ bá tóbi ní dáhùn èsì ní débẹ̀ mọ́ ọlọ́run ní ẹ̀yàn gbọ́rọ̀ ìdí àtàrí àwọn alájà ìyá rẹ̀ nínú. bẹ́ẹ̀ bá sì rí mi lẹ́nu ọ̀nà lẹ́yìn ẹgbẹ́ mi lẹ́sẹ̀. àwọn afáà súnmọ́ wọn ní ọlọ́run sọ̀rọ̀ ẹbí púpọ̀ ọlọ́run sọ̀rọ̀ ọ̀gbọ́n yóò lọ tọ́lọ̀ tó sọ̀rọ̀ ẹbí náà kọ̀ áyù lọ́ọ̀dọ̀ alájà kò dọ̀bálẹ̀ kò dì lẹ́sẹ̀ tó fìrí jì ọ́ torí pé bí ọba fìrí jì wọ̀ yẹra fìrí jì lọ ọlọ́run náà. wọ́n ní ẹjọ́ superstition ni ó dé bí wọ́n ti ṣe bá yé lóko lóró mẹ́rin sọ̀rọ̀ pé ẹnì kọta ẹni wọ́n bẹ̀rẹ̀ ní ìjọba Haúsá bẹ̀ ìjọba Yorùbá bẹ̀ ìjọba àwọn ọmọ ọdún bẹ̀ ìjọba àwọn kékeré ìlànà. ó ní mi lè kúlẹ̀ gbẹ̀gbẹ̀ tàbí tiẹ̀ níwájú ọlọ́run kan tó sọ̀rọ̀ kan ẹgbẹ́ nǹkan Kùránù sọ̀rọ̀ à ń tún fún yín ọwọ́ tàbí níwájú ọlọ́run sọ̀rọ̀ ọ̀gá mi wá ní àbúrò bá mi tiẹ̀. wọ́n khamis. ẹlẹ́ẹ̀karùn-ún. mamman hudur al-jama'a. ẹ̀tọ́ bá hànà pé ha bàbá ti fẹ́ kí yàn máa ní bá wọn kí. mana Allahu minhu shahada. ọlọ́wọ́n gba yọ hànà rẹ̀ fún kalimatu la ilaha illallah. wa hiya la ilaha illallah. Muhammadur rasulullah. kò ní rí wí jọ́ tó bá fẹ́ jáde láyé kò sí tí wọ́n lè wí kọ́lá kan máa pèsè lẹ́nu kò ní rí wí. gbàmí lè bá wọn kí jẹ̀ máa lágbájá mi ìbẹ́ tó lè bẹ̀rẹ̀ a máa fọ́ mọ́sálásí yẹn ká yìí. wọ́n sì bọ̀. wọ́n máa ń fọ́ra wọn létí láti bá ilé ìdájọ́ ìgbọ́tọ̀ sára mẹ́rin. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Kita lupa terbaca jáde yìí. Ẹ kàn máa bọ́ pàápàá àwọn ẹni wọ́n máa ń dé fọ́ra wọn létí kálukú àrò ọ̀rọ̀ àtọ́sí. ẹ bá wá kí òun kankan jáde. فيقول أسجدنا أسجد بالله يقول السلام عليكم المشرك فمثلث ومثلث تمام يقول قالوا مصطفى النبي صلى الله عليه وسلم والنبي مثلث يقول مكروا بنتوت مكروا لمسجد خصص على التقوى يتعرف القرآن وينه ويبرون ويكم الوكيل مدرسة تقولون منين؟ لا وكي جابا قال وكي جابا من مدرسة تقولون كان يا أيها الناس إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ìmáàmù tó yẹ kó wá ní ọ̀tẹ̀ ni wọ́n ti ń kéwòn àwọn ọ̀rọ̀ sí àmàmù tí wọ́n sọ ọmọ díẹ̀ díẹ̀ káta wọn náà lóòótọ́ pàdé wọn tó máa kí fún wa àwọn náà pé wọ́n ní báyìí tẹ̀m̀bẹ̀lẹ̀ kún ọ̀tẹ̀ ẹ má ṣe ẹ̀wù ìmáàmù ṣe tu ìmáàmù ọjọ́ ìmáàmù mọ́sálásí ọ̀tẹ̀ làdáni mọ́sálásí ọ̀tẹ̀ àwọn jàmá mọ́sálásí ọ̀tẹ̀ ẹ̀wù bá ti náyà sọ́lọ́ bí ìgbé kárẹ́ ìtàn gbogbo àwọn ọmọ ẹ̀yẹ kan tó kọ́ àtọ́dọ̀ ọlọ́run máa kí o yẹ́nu mọ́ ọ̀la ẹ̀yìn kan ní ìbẹ̀rẹ̀ bá ti kí máa lóyún tá a kí ìjà yìí kan ẹ̀rù yẹn lè ẹ̀rù ẹ̀rù ọ̀run bí ìgbésàfẹ́ àti mítìrì kì í sára ọ̀run ẹ̀rọ kí èsì ra yín o ẹ̀rọ bí àwọn àfáà ní láti tó o ẹ̀yìn wà ní lówó bẹ́ẹ̀. sunnatun muakkada dandan ni sàfẹ́ àti mítìrì ẹ̀yìn kan kí o dáadáa dáa sálámà sára kí ìsàyè kọ́ lọ́wọ́ àtàwọn ọmọ mi kàn dàsọ̀ báyìí ìsìlámù yìí wọn ẹ̀yin bàbá ẹ pa àwọn yín kalẹ̀ tó yé wọn ó
ó ti yé wọ bàbá ẹnu mọ̀tọ́rọ̀ ló yé ọmọ kọ́dà bọ́ọ̀ká bára 28 lẹ́yìn ìwúrákà méjì kò sí kankan ọ̀gbọ̀n àdọ́rọ̀ lẹ́lẹ́jọ́ àmọ́ ní ó yé àwọn ọmọ rẹ̀ ṣáfì àti bíkì dandan ẹni tí ó tẹ́lẹ̀ àwọn ọmọ jáde ní wọ́n lọ tẹ fóònù ta fóònù yìí ni àkókò láyé wọn kọ́dà ìbìrì ní ìlàbàdàbà náà nínú mọ́sálásí tí wọ́n ní ọba tí ń ṣe ojúbà wọn sọ ọ̀rọ̀ ní kankan lọ́wọ́ wọn kò sí kọ́ fàtàkùn bá tó ń dàgbà nítorí bá kọ́ ẹ̀ ti kọ́ ọmọ tó ń tọ́ jimá ń bọ̀ ọ́ gbọ́dọ̀ ń sírò rẹ̀ lọ́wọ́ tó ń wúwo ń mọ́sálásí ẹ̀dẹ́gbẹ́sì ni wọ́n wà àmọ́ ọmọ mú ọ̀rọ̀ ọ̀run láti ibi jọ́ta ti sọ̀rọ̀ ìmú ìdí àníyàn. a sì lọ́rọ̀ bá ó bí sí òhun ní kírun. akaramakala. ó kú ọmọ bá ọba amókèrè jàǹbá tó àbí ní ọmọ ẹ̀dá orí mi jàǹbá tó àbí ilẹ̀ ìpè ní ọmọ ẹ̀dá ọmọ ẹ̀dá orí mi jàǹbá bá ọwà gbọ̀ ní ìwé ọmọlúwà. àwọn màláìkò ní súnmọ́ kọ́dà kó sọ fún mi wọn ò ní rí wọn ẹ̀ àwọn mọ́jọ ọ lọ. kò yé wọn gbogbo ẹ̀ làwọn sọ fún wa látàlá ti ti wá ní. wọn ò fẹ́ nínú òwò rẹ̀ atọkùnrin àtọbìnrin. ìyá rẹ kó wọn lọ pé wọn ní kẹjọ wọn wá lọ ìyá rẹ wọn ní òwò ìyá rẹ wọn náà jọ kẹ́kọ̀ọ́ pé wọn ti pẹ̀lú wọn lọ ètò súnmọ́ ìyá rẹ wọn lọ gbé níbi náà wọn lọ gbé nǹkan rẹ wọn lọ gbé ìyá rẹ kẹjọ wa wọn lọ wọn tó bá dúró ní àṣetòkó tòkó bẹlá bí àwọn àgbàjẹ nìkan mọ ìyá tó rí fún ọgbà ọgbà wọn sàánú wọn ìkú ní òkú ní àṣírí wa nígbà tó dá orí gbèsè lókàn ìkú ní òkú àṣírí wa àṣálà ìdásẹ bíyà àṣírí tẹsẹ tẹbi àlẹ nígbà tí ìwé ọmọ ìlú ìyá rẹ ló ń lù ẹnu àṣálà tó kọ́ tí kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ kìí ṣe kẹ̀kẹ́ múra ìjó sáà láìláìlá kàmàlú láìláìlá màdó báwọn láìláìlá ọ̀fẹ́ mi báwọn láìláìlá láì tí símá ti di tọ́ dà yìí. ẹni ọkùnrin ẹsìn gbàmọ̀ ìyàwó nílá ìgbà máa lọ àsàlátù kẹ́kọ̀ọ́ sàdámù ní yé wọn lóbi ní ìdẹ̀kọ̀ máa yá náà bà á wẹ̀ òmí ìdẹ̀kọ̀ tiẹ̀ wẹ̀ kátó wá fẹ́ jẹ̀ bí máa wú sì ló ń gbáwẹ̀. ó sì ń dáwẹ̀ ó sì dáwẹ̀ ẹ̀wọ̀n yẹn ti ń fọjú ayé ṣòfò lọ gbogbo màwẹ̀ tó lọ gbà mú un ní jẹ́nàbà gbé dáadáa rẹ̀ òwúrọ̀ ẹ̀ ẹni wọn lọ kí wọ́n kọ́ wọn. ọba lókojú máa ń tì ojú tí wọn ojú ọgbọdọ tí ọ èyí tó yé nù wọn wọn lọ bá ní bàbá kan ojú tí ọ wò lè bẹ́ẹ̀ lásà látò èyí tó yé nù wọn ìyá sí ní dábìlì wọn ìyá rẹ bóyá tó ń ká wọn lọ jẹ́ nípa ọ̀dà ìwé kí n bá má ṣe kí n báyìí. gbogbo ẹ̀rọ lẹ́tọ̀ kúnyà iná wọ ya mú bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́ ìsáyẹ̀ wọ ìta ẹ̀jẹ̀ kúrúbá wọ́n yìí nàá àfẹ́ wọn ń tẹ̀rọ lọ́tọ̀ yà á yẹ kó múlá àná dapọ̀lọ́ sàánú wa síjú àdúgbò àsìkò náà. Amina. Ọlọ́run gbogbo wa wọ́jú ni àwọn ọlọ́run tó bá ṣe iná ló ṣe é ṣe. Àwọn ẹni ọlọ́run àkọ́kọ́ máa bẹ ọlọ́run ni. Ilahi la tu'adhibni fa inni. Ilahi la tu'adhibni fa inni. عفوك إن عفوت
níyà wọ́n fi ìyà jẹ mí fa ẹ̀mí torí ní àfa àti nǹkan wo ló ń sọ̀rọ̀ yìí. mo ti rán bílẹ̀ bí ìwọ́dúgà dàmí ni. ìwọ náà mo sọ̀rọ̀ ẹ̀ láti wọ́n jẹ́ pọ̀ mọ̀ dá. famali hílẹ̀ tó ìyá ọjà yìí. àṣejẹ àfọwíkà ilẹ̀ àfáàlọ́gà wà husnu zanni. عفوك إن عفوت وحسن ظني. ètò àtẹ̀lé يظن الناس بي خيرا فإني يظن الناس بي خيرا فإني. قد يظن الناس بي àwọn èèyàn wọ́n rí mi ètò wọn rò nípa mi òun ni khayra àfàdàgbà nígbò. فإني èmi tí wọ́n ní nǹkan sára sí bàbá rẹ̀ nígbò. لشر الناس èmi kò tó aburú tí wọn kò tó tẹ̀lé. ẹ̀rù ta àfọ̀ àmì. لشر الناس ọlọ́run ẹ̀rù ta àfọ̀ àmì. ọlọ́run ẹ̀rù ta àfọ̀ àmì. bọ́ọ̀ bá bọ́ nínú òfin mi ọ̀nà wọlé má bàjẹ́ kìí àná. ẹ̀jẹ̀ ká gbọ́ wá tó ká tó wọlé síra wa. yóò bá mójú kó fún wa tó kìí àná wọlé àgbà. يظن الناس بي خيرا فإني لشر الناس إن لم تعف عني. لشر الناس إن لم تعف عني. لشر الناس إن لم تعف عني. ọ̀pọ̀ mẹ́ta múlá rẹ̀ pẹ̀lú ọ̀nà ìròyìn o ọlọ́run ò wọ́n báyìí wọn ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ torí ta àwọn ẹ̀yìn ní ẹ̀rí kọ̀kọ̀ bẹ́ẹ̀ bá wọ́n bí aláyé kẹrin náà dára wọn fẹ́ lówó wọn fẹ́ sáré yìí náà táyé wọn fẹ́ dé pẹ̀lú gbogbo ọ̀nà tá a bá fà ní àbádàgbọ̀ lówó yìí àbọ̀rọ̀ tomato àbọ̀rọ̀ kọ́lí kíáńjà bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá kàwé pàdé àfa lẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ṣe ògbólóró wọn wà fà kí ló dé tó báyìí ṣé ní owó yìí náà sáwà ní sáàní ní ẹwùjọ wọn ti ń gé owó tí wọ́n ń gé owó bá dàgbọ́ kù olóògbé òní láàrin wa gbogbo àwọn táwọn ọmọ mọ́sálásí ìdarí ọ̀rọ̀ nìyà lè dé mọ́sálásí kẹ̀kẹ́ ẹ̀ bá olówó bíi mẹ́fà lẹ́yìn àwọn olóṣèlú tí wọ́n di yorùbá tó. Ibi alájí kiri ni alájí sàrúnù tẹ́lẹ̀ iṣẹ́ òwò tiẹ̀ ní ṣe alájí kiri ni iṣẹ́ òwò tiẹ̀ ní ṣe alájí gàbárí pákó ni àpapọ̀ rẹ̀ níta lẹ́yìn àwọn láyé lónìí tẹ́ bá wọ mọ́sálásí àti ẹ̀bá ka lórí ní mẹ́jọ ẹ̀rọ wọn bísíǹsì ẹ̀yọ kan ní wọ̀ láàrin wọn àwọn yòókù ní òṣèlú ni wọn. Ní àwọn náà là ń bẹ lọ́wọ́ ní. Bàbá yẹn bá yẹn bẹ lọ́wọ́ fún àwọn ọmọ lẹ́yìn náà là ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan yìí náà ni. Ọlọ́wọ́ ta yóò tẹ owó pọ̀ àyànjú ẹ̀yìn. Nígbà yìí wọ́n ní tẹ́ ẹ́ kalẹ̀. Ẹnjọ́ kan ọ̀tẹ́rì Ànábì sallallahu alaihi wasallam ẹja sún ọ̀rọ̀ lọ́wọ́. Bàbá ti sún ọ̀rọ̀ lọ́wọ́. Abala ọlọ́run ti sùn alẹ́ mọ́ ọ̀dájú pọ̀ ẹjọ́ kan wọ́n fowó wọn lórí sáàmì ẹ̀mí òkú àwọn kan lọ́wọ́ ní sí ẹ̀mọ́ ìbádà sábẹ́ kò sẹ́yìn sí ẹ̀kú wọ́n wá dé wọ́n wá pèrè lágbàjá bábílé ìmọ̀ tó gbọ́n náà kò ẹ̀rọ kan lórí wọn ẹ̀rọ kan lórí wọn ẹ̀rọ kan lọ́wọ́ fún kíláà ṣe owó ilé ìlú nígbà tó kọ́ ìlú lọ́wọ́ bá èdè kan ní ìlú wọn tó lọ́wọ́ kò sí sí ti rà ọkàn bá tó lọ́wọ́ náwó tiẹ̀ ní ọ̀rẹ́ ìgbà wọn lọ́wọ́ èmi náà ní àlọ́ òwe ọ̀kan tó bá mi sọ̀rọ̀
halal níjọ́ náà lẹ́nu bá sì ní èmi ṣe wọ́n ti rán mi ká ọjọ́ kejì ọjọ́ kẹta ẹ̀ka sì fi sàlámà lẹ́wà lẹ́nu tó ẹjọ́ sáà láti wà ní ọba sọ̀rọ̀ pẹ̀lú ìdí náà ní ẹjọ́ sí mo ṣe fídíò kọ́ọ̀lù ìfẹ́ ṣe wọ́n rán mi sí inú ìwà bẹ́ẹ̀ ṣe mistake wọ́n ṣe fídíò kọ́ọ̀lù mo sì wọ polo àti níkà ìgbẹ́ ọgbà yẹn pẹ̀lú ẹ̀ló èmi náà pé ẹ̀ló èmi náà bàbá ẹ̀mí náà ní ẹ̀yìn sàkí máa ṣe mistake ni ǹtọ́ ọ̀gá àkànnàbà yìí ọ̀gá yà fún mi ní 500 bóyá tó bá ti gbé àádá sí wọn náà bóyá 50,000 mi náà ibi dàtí wá sí àdúgbò ìṣiṣẹ́. yàtọ̀ náà sùn ní àyà àǹfààní ní. lọ́ní rẹ̀ lọ́lọ́rọ̀ rẹ̀ lọ́níwà rẹ̀ lọ́lá níyà rẹ̀. làṣàrò náà sì ẹ̀yìnlá mọ́tà fún àní. máa wá gbìyànjú káwọn tó bí ọ̀ kí wọ́n máa ṣàdúrà fún ọ máa gbàdúrà lọ́wọ́ bàbá máa gbàdúrà lọ́wọ́ ìyá. ìyá ní bẹ́ẹ̀ bàbá òsì máa bàbá ní bẹ́ẹ̀ ìyá òsì máa tẹ́wọ́ máa ọ̀dọ̀ àdúrà lé wọn lé ọ lérí àdúrà wọn ní mágínẹ́ẹ̀tì ní ọba arin ní. bẹ́ẹ̀ ni bí yàrá sí ìpínlẹ̀ yẹn olú ẹ̀ sí àgbàdo tọ́wọ́ jẹ́ tọ́wọ́ fẹ́ kó sẹ́ ọ̀dà ọlọ́wọ́ wọlé tí àgbẹ̀mọ́ bá ń dá yàrá ọlọ́wọ́ wọlé yàrá méjèèjì tó ń mú nǹkan lé èyí ó ń dúró ẹgbẹ̀rún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làdúrà wọn tọ́jú ìyá rẹ̀ ọmọ ìyá mi tọ́jú bàbá rẹ̀ ọmọ ìyá mi ṣe dáadáa nínú ẹ̀yìn ṣe dáadáa nínú wọn ẹ̀dá sọ àbúrúṣọ ṣe dáadáa sí ẹ̀dá sọ̀rọ̀ àbúrúṣọ sọ̀rọ̀ ẹ̀ sí àwọn àsọ̀kọ̀ tá à ń lè jáde tí wọ́n kọ́ àbúrú rè ètò bá ti kú ìtọ́ba àmì ọkàn lóyún bá fi ìṣẹ̀lẹ̀ rè àfààní sọ fún mi náà ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀dọ́ bá dá fún wọn. ìlà شئت صفني بالذي أنا لم أكن bàbá kúrú lè kú tí èsì ti. فكل امرئ يجزى بما قد تقدم. gbogbo ẹ̀dá ni ó jìyà tó ti sá tó ti síwájú tó ti sè gbogbo wa lásán pọ́lísímẹ́ntì. تركت عيوبا فيك إن كنت عادلا. àwọn àléébù tí ń bẹ lára rẹ̀ ìwọ́sìn pàtì owódúgbò bẹ́ẹ̀. وتشغل فيما ليس يعنيك مجرما. ìwọ alábòsí etí ọ̀rọ̀ ayé kọ́ ọjà sí lọ́wọ́ ayé sí lọ́wọ́ sọ ìwọ tó ń ṣe fún wa ní ṣe bá tó ń jágbá ní ìjágbá lọ ìwọ bọ́sẹ̀ ní oṣù kò sọ yìí mọ́. ìdè gbogbo owó lọ́wọ́ lábẹ́jà wo 1.3 ní yunifásitì kaba ìṣe ó ṣe sọ yìí ọ̀sẹ̀ tí ọ̀pọ̀ tó kù sí ọ̀dà. òun ní kẹ́tọ̀ wá sí fún rẹ̀ tó wọ́n lọ́wọ́ tí ń ṣe ọ̀dà àmọ́ yá fi. رجائي إليك لا تقطع رجائي. وكن لي ناصرا أنت رجائي. وكن لي ناصرا أنت رجائي. وكن لي ناصرا أنت رجائي. ẹlòmíì bí màmí mẹ́jọ ọ̀kankan gbéra wọn kò sí tóni láàrú ẹlòmíì ẹ̀yọ̀ kan gbéra lómi ọwọ́ ní kí ni wọ́n ń pè owó ni ẹ̀wọ̀n náà kò ní dára sẹ́wọ̀n àkóso kan ní àkóso ìwọlé mi bẹ́ẹ̀. رجائي ìrántí mi ọlọ́run إليك ọ̀dọ̀ rẹ̀ kọjá ní gbogbo ẹ̀ sílẹ̀ ní ọmọ àtẹ́rí ìyàwó lórí ẹ̀ nínú yàrá. لا تقطع رجائي. ẹ̀ẹ́dẹ̀ wà fà ó ti wo pé kò sí tọ́lọ̀ wọ̀ sí kò sí tọ́lọ̀ wò lè sí. ó ní láyà tọ́lọ̀ má dàbí dáná kan ní o má jẹ́ ọjà o. وقل لي ناصرا أنت رجائي. وقل لي ناصرا أنت رجائي. àdúrà láti kò sí tọ́lọ̀ náà
ìta ní gbọ́dọ̀ gbọ́dọ̀ kò sí tọ́jú náà kò yé òun gan ló gbọ́ ìta ní gbọ́dọ̀ ló gbà tá ló gbà ọlọ́run náà ni ọkọ̀ sí wàá wọlé náà máa fá bí a sì gbọ́dọ̀ yọ àbájẹ àwọn ẹ̀jẹ̀ àfáàní ti olófò àbájẹ tó sí náà ìṣe gbìyànjú bàbá ti kéde ìṣe gbìyànjú ní kan sẹ́rẹ̀ ńlọrọ̀ ọ̀sán yìí àwọn tó bá wo sẹ́kù kó àfa ńlọrọ̀ sẹ́rẹ̀ sì ṣe sẹ́rẹ̀ ńlọrọ̀ ọ̀nà tó ó sì ń kọ́ ọmọ sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àdáyé wọ́n ní kíní wọ́n ní ẹ̀wù òbí àwọn ti pa tinú lé kí sì ń wò wọ́n lò.